wọ́n ní ká kí gbogbo ọmọ Yorùbá dáadáa pé ẹ kú ìfọmọnìyàn ṣe, ẹ kú pé tẹ́ bá ti gbọ́ nǹkan nípa wọn ẹ tètè máa ń react, ó dáa bẹ́ẹ̀. Àmọ́ ẹ dákun gbogbo ẹni tí ó bá rí nǹkan kan tàbí bíi méjì sí olóyè Sunday Igboho tó lóun rí, ohun tó rí yẹn náà ni kó bá wa wá solution sí, káyé dáyà jára wa mọ́, kí nìyẹn ti ń pọ̀ jù nítorí pé kì í ṣe gbogbo èèyàn ló ti gbọ́n, kì í ṣe gbogbo èèyàn ló ti gbọ́n. So as in nǹkan tí mo mí ni pé kì í ṣe gbogbo èèyàn ló sì gbọ́n ni pé kì í ṣe gbogbo èèyàn ló mọ nǹkan ló máa ra gbọ́rọ̀ sí láti wádìí ẹ̀ tónítóní. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Now, ẹ jẹ́ kí n bring information tí wọ́n ní kí n sọ fún gbogbo ayé. On 22 la máa lọ gbé ìyá ní mọ́ṣúárì. Ṣakí láti máa gbéra lọ sí ìlú Ìgbòho. 23 la máa ṣe ètò ìsìnkú ìyá bí gbogbo ẹ̀ ṣe máa lọ nírọ̀rùn. 24 la máa ṣe àríyá rẹpẹtẹ. Now 23 ìsídà sun Ìgbòho mọ́jú ní 23 kó di 24 ká gba Ìbàdàn lọ, tàbí ẹni tó bá fẹ́ gbéra tán bá ti sìn yá tán ní 23 ó di Ìbàdàn nìyẹn. Olóyè Sunday Igboho májàsọ́lá wá ní tẹ̀rín tọ̀yàyà làwọn á fi pàdé gbogbo ọmọ Yorùbá o, wípé kí ẹ fọkàn balẹ̀, kò sí problem, kò sí wàhálà níbi kankan. Kódà wọ́n tún fẹ́ brief mi díẹ̀ pé tó bá jẹ́ pé àsìkò yìí ní nǹkan bẹ́yẹn ń ṣẹlẹ̀, àwọn ọmọ báwọn á ṣe pé àwọn bàbá àwọn tó ń ṣe ìjọba láti pè wọ́n gẹ́gẹ́ bí bàbá sọmọ. Pé àmọ́ ìgbà yẹn ẹnu Yorùbá ò tọrọ, kọ́ má bàa pa gbogbo wa tán pẹ̀lú bí wọ́n ṣe múra kankan mọ́ ọmọ Yorùbá ló jẹ́ kí àwọn tètè dìde láì má gbọ́n kankan lẹ́nu ẹnikẹ́ni, nítorí pé ẹ̀mí ò láàrọ̀, kò dẹ̀ dáa kí ìtàjẹ̀sílẹ̀ máa wáyé nílùú, torí pé a máa ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé ẹ̀dá. Wọ́n ní ìdí nìyẹn tí àwọn fi tètè react bẹ́yẹn. Wípé èèyàn kì í wá tọ́jú ilé bàbá ẹ̀ kó jẹ̀bi lọ̀rọ̀ tó wà ńlẹ̀, kódà táyé bá báyàn gbọ́ dáńsákì ló yẹ kán ṣe fún onítọ̀hún. Tá bá sọ pé bí Nàìjíríà ṣe worst tó, àwọn kan náà ṣì wà tán jẹ́ abiyamọ, kì í ṣe gbogbo èèyàn lèèyàn burúkú. Ẹlòmíì wà tí èèyàn máa fojú burúkú wò tó bá jẹ́ pé ẹni re ni, ẹlòmíì dẹ̀ wà tí jẹ́ pé èèyàn máa fojú re wò tó jẹ́ pé ẹni burúkú ni. Ọlọ́run ọba ní kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa. Bàbá wa sọ wípé ní àríyá yìí, ní gbogbo ìrìn àjò yìí, kí a bẹ gbogbo ọ̀dọ́ ìlú pátápátá wípé kẹ́ dákun, kò sí ìwọ́de ìfẹ̀hónúhàn kankan, wípé Olúwa dáríjì gbogbo ẹlẹ́ṣẹ̀, kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ nítorí pé aṣáájú ogun a máa rí àwọn challenges kankan. Wọ́n ní so kò sí ìwọ́de protest, kò sí complain, òkú màmá ni a fẹ́ wá daṣọ àṣírí bò, kí gbogbo ẹ̀ ká ṣe nírọ̀wọ́ rọsẹ̀ nítùbínùbí. Màá wá fẹ́ fi àsìkò yìí bẹ ìjọba àpapọ̀, ẹ̀yin ìjọba Nàìjíríà, especially olórí security káàkiri nílé toko. Ìrìn àjò yìí ẹ jẹ́ ká dá sójà mọ̀ lójú ọ̀nà. Mẹ́sẹ̀gì tí mo give yìí ti tèmi látọ̀dọ̀ mi Saheed Ire ni, kì í ṣe látọ̀dọ̀ májàsọ́lá. Ẹ jẹ́ ká dá sójà mọ̀ lójú ọ̀nà, kọ́ dákun kan jọ tí wọ́n bá wọṣọ military, kán jẹ́ kí orúkọ wà ní ara aṣọ wọn. Tọ́ba ẹ̀ tẹ́ bá sọ pé láti protect àwọn tó ń rìn lójú ọ̀nà ni ẹ ṣe kó wọn sójú títì, ẹ protect ẹ̀mí àwọn náà, èèyàn ni wọ́n o. Torí ẹnujọ́ mẹ́ta yìí kankan ṣẹlẹ̀, wọ́n náwọn kan wọṣọ sójà, wọ́n sì jí àwọn èèyàn gbé nínú bọ́ọ̀sì, kódà wọ́n jí driver náà gbé. So kì í ṣe pé ká má réyàn lójú ọ̀nà kí mọ́tò máa bọ̀ káwọn kan máa sáré jáde nínú gbólójijì kan sì gbé bọ̀n dání. Ẹ tó bá mọ bílù ṣe rí, ẹ mọ̀ pé òun náà ti múra ogun. Ẹ dákun ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run, ẹ̀yin ọ̀gá security, ẹ yẹ ká dá àwọn original òṣìṣẹ́ mọ̀ lójú títì o, ẹ yẹ ká dá àwọn original ọlọ́pàá mọ̀ lójú títì o, kò ní í bàjẹ́ o. Gbogbo wa a ní ṣòfò ọmọ o, a dẹ̀ ní sọ ẹ̀mí nù, gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba náà tẹ́ gẹ́ security wa ẹ ní ṣìṣe o. So kò jù bẹ́ẹ̀ lọ. Láfikún sí, bàbá wa ní bí ètò náà ṣe máa lọ, kí a jọ kí ẹnìkankan má bá ẹnikẹ́ni jà, pé torí pé ó ṣeé ṣe kí àwọn kan sáwọn kan ti níkùn sínú síra wọn pé lágbájá bú mi lọ́jọ́ yẹn, ọjọ́ náà ní ń bàjà. Wọ́n ní kò sí ìyẹn o, pé ká jọ ká torí Ọlọ́run, tẹ́ bá jẹ́ pé dájúdájú ẹ nífẹ̀ẹ́ àwọn tọkàntọkàn, ẹ sì nífẹ̀ẹ́ màmá àwọn. Wọ́n ní kẹ́ ká jọ ká ṣe gbogbo ẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, wẹjẹ́ wẹmú. Wọ́n ní ìrọ̀rùn ni ó bá dé o, kò sí problem. Èmi Saheed Ire náà máa wá tún hàdì mọ́ advertisement information pé ìwọ tó bá mọ ọtí mu dáadáa, tó bá mọ fàájì ṣe dáadáa, tó bá ṣàti rí èmi Saheed Ire ṣáà kàn fọwọ́ tọ́ mi kó kí mi, kó wá béèrè pé ọtí yẹn dà, má wọrí, èmi náà ń dìrò àbọ̀ normal, ẹ máa gbádùn ayé yín, no problem. Kò yé bó ṣe jẹ́ nìyẹn. Òkú màmá Yorùbá, òkú màmá olóyè Sunday Igboho,
àwọn kan sì ń béèrè aṣọ ò sí mọ́ lọ́dọ̀ tèmi Saheed Ire aṣọ ò sí mọ́ tẹ́ bá wá lọ́dọ̀ ẹni tó wà fine ó dáa bẹ́ẹ̀ àmọ́ ẹ̀yin tí ẹ bá rí aṣọ ṣe bá wà ní group ni tàbí ẹ̀yin nìkan ni ẹ dá wà ẹ lè lọ lé printer kẹ́ra aṣọ round neck tó bá fine kẹ́ tẹ fọ́tò olóyè Sunday Igboho sí gẹ́gẹ́ bí olólùfẹ́ òtítọ́ àti olólùfẹ́ òdodo so lórí bẹ́ẹ̀ tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ wọṣọ yín wà ọjọ́ mẹ́ta péré náà ni a lò lójú títí ká ṣàtọ̀ pé full day ọjọ́ méjì full 2 days torí pé bí oníkálùkù ṣe máa gbéra ó yàtọ̀ síra wọn àwọn kan ní àwọn ń bá mi lọ àwọn fẹ́ tẹ̀lé mi ó ṣeé ṣe ká má jọ rìn torí pé tí ẹyẹ bá dárìn tó bá dáfò ó máa ń sun ọ̀ngbà míì ẹ kóra yín join group tàbí ẹni tó bá fẹ́ ká gba mọ́tò lórúkọ wa á lè gbà àmọ́ ẹ lè má rí wa kí mọ́tò yẹn dúró dè yín síbi tá a bá ti ní kán dúró dè yín máa make announcement lórí ẹ̀ kẹ́ máa bá bọ̀ ẹni tó bá dẹ̀ ní mọ́tò náà ẹ gbé mọ́tò yín sójú ọ̀nà láyọ̀ la máa lọ láyọ̀ la máa bọ̀ bí ògo ṣe jẹ́ tọ́lọ́run ọba gbogbo ẹ̀yin tí ẹ wá fẹ́ rin ìrìn àjò yìí níbì kan tàbí síbì kan wọ́n ní kí ẹ fọkàn balẹ̀ lójú ọ̀nà náà kò sí ewu kankan tẹ́ máa fi lọ tẹ́ máa fi dé nítorí pé bá a ṣe gbọ́n nílé ọkọ náà la gbọ́n ní ilé àlè mo rò pé nǹkan kékeré tí mo sọ á yé yín dáadáa tẹ́nìkan bá náà wọ́n dúró de àwọn èèyàn pé torí bad record ẹ̀yin ẹ máa wòran àwọn èèyàn wa náà ẹ má jẹ́ ńlá mọ́lẹ̀ tán àmọ́ lásìkò tí a bá fẹ́ rin ìrìn ayọ̀ àtàláfíà ní gbogbo wa máa fi lọ tá a máa fi dé bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run bàbá wa Ìgbòho ṣà náà ní kí n make announcement yìí mo dẹ̀ tún fi àwọn kankan kún fún ara mi so ìpàdé wa bí oyin gbogbo ọmọ Yorùbá láyọ̀ àtàláfíà la máa pàdé ohun rere la máa bára wa ṣe bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run kò jù bẹ́ẹ̀ lọ. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.